mudirul markaz. ẹ̀rọ pẹ̀jọ́ àjọ wúbẹ̀ dáadáa. ọlọ́mọṣà jẹ́ àrí bàbá pé. mo kí tí wọ́n kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n jókòó lápàtó wọn bàbá wa al-ustaz ad-doktor Hamza Abdulrahim. bàbá wa al-Kunyawi. mo kí yín púpọ̀. ẹkú àná ẹkú òní ọlọ́run ní jẹ́ bàjẹ́ àwọn bàbá wa gòbírí àkíwọn àwọn àlùfáà wa gbà tí bàbá wa mùdírù àwọn máa pè wọ́n ní àfa àgbà ní gbogbo ibi tí wọ́n bá dé àwọn ń dá àfa àgbà padà sí bàbá wa mùdírù sì ń tì sí wọn padà kò sí ní tójú orí bẹ̀ kọjá ọ̀la ọlọ́mọsàdì àrí bàbá wa pé bàbá wa rọ̀dí sùn nìkọ́ ọba mo kí bàbá wa náà bàbá ní gbogbo àwọn táwọn olókè tá a rò fáwọn nípa àpè yẹ àwọn tó kọ́ gbogbo wọn ni Allahu Akbar wọn wọ kíláàsì kọ́ gbogbo wọn kálukú ọlọ́wọ́n jẹ́ àríyí pé ẹlòmíì ò ní sọ akramakallah ọlọ́wọ́n jẹ́ àríyí pé ọlọ́wọ́n jẹ́ àríyí bàbá pé à ń bọ̀ wá akí bàbá wa lágbàjì akí bàbá wa Fadilatu Sheikh Khalil gbọdọ̀ fọlọ́wọ́n jàre pé bàbá wa al-ustaz ad-doktor Isa Alabi akí wọn akí àwọn bàbá wa tó dùkú tí wọn akí bàbá wa Sambaki akí dókítà wa professor ó ti gùn Ahmad Kakuri ọlọ́run jàre pé akí àwọn bàbá wa láti Gamabi ọlọ́run jàre wọn pé wọ́n wá kí gbogbo àwọn àgbàlagbà bàbá wa fàgbà nísàlẹ̀ Fúlàní akí wọn akí bàbá wa former Grand Kadi mo kí ọmọ bàbá wa Lágége ad-Doktor Al-Mahami Radwanullahi Ọlágójú ọlọ́run jàre pé mo kí gbogbo yẹn àgbàlagbà níkàlẹ̀ gbogbo jama alápapọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. a máa jẹ́ ìtìjú fún ọmọ kéwú láti sọ̀rọ̀ níwájú àfa rẹ̀ àmọ́ kò gbọdọ̀ jẹ́ ìbẹ̀rù fún ọmọ kéwú láti sọ̀rọ̀ níwájú àfa rẹ̀ tá àfa rẹ̀ kì í bá bẹ̀rù. ọ̀njẹ́ tìjú fún mi níwájú bàbá wa láti wí nǹkan kan níyà yìí pípé tí wọ́n pè mí gbogbo ntí ń bẹ lérí sálọ àmọ́ lẹ́nu ìgbà tí ń kí àwọn àgbàlagbà lọ́wọ́ àwọn kéékèèké kan ń ṣeré wálé àwọn ni mo fẹ́ sáré sọ díẹ̀ wọ́n á máa pè Mawlana Sheikh Adam ọlọ́mọba wa kẹ́ wọn wọ́n á máa pè wọ́n lóko ọ̀kan wọn ní Sahibul Wilayatil Kubra ọ̀rọ̀ tí wọ́n fẹ́ yanjú nù àwọn wòlíì pọ̀ láyé wọ́n wá fi kùbùrà kún wòlíì tí Mawlana Sheikh Adam èyí ṣe tó rí bẹ́ẹ̀ ọlọ́run sẹ́tì ẹ̀sáàmù méjì fún bàbá wa Sheikh Adam wọ́n sì pàtì méjèèjì ẹnu ẹni tẹ́mi ti kọ́kọ́ pọ̀ ní Mawlana Sheikh Zazili ọlọ́run bá wa kẹ́ wọn kótó ni pé àbá wa Sheikh Suleiman al-Miskinu Billah tí ó bá kí bàbá Sahibul Wilayatil Kubra orúkọ yìí lágbára àwọn àfa pọ̀ láyé àwọn wòlíì pọ̀ láyé tí wọ́n ṣe wá ní kúbùrà títẹ̀ lómi ò ní kúbùrà àṣẹ ẹ̀sáàmù méjì lọ́lọ́run sẹ́ẹ̀tì fún wa ní lo ajánásì àmọ́ tó bá yá ọba nǹkan orin kan ọmọ kí wùlé lo ajánásì wájú àfa rẹ̀ ọlọ́run jẹ́ àríyí pé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبا يا يو ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ألا إن أولياء الله ألا ألا بجينا كوشما يا ألا ẹni tí ọba yé dáadáa kó yé ẹni tí ọba mọ̀ pé kò máa tọ̀ra kọ́lọ́ lè mà farabalẹ̀ ẹlòmíràn mọ̀ pé kò tọ̀ra
ó rò wípé gbogbo yẹn náà gbogbo wọn bá ti wà lẹ́sẹ̀ ẹnìkan kò ní rìn lómi ma ọgbọ ẹni tí ọba yìí kó lè yé inna awliya Allah. inna awliya Allah. àwọn tó bá jẹ́ ní Ọlọ́run tájẹ́ wòlíì Ọlọ́run la khawfun alayhim Ọlọ́run bá wọn ṣàdéhùn méjì wọn ò ní bẹ̀rù pé táwọn bá lọ tábò rẹ̀ yàn wọ́n rí wàlá yahsanuna tábà tún wá lọ tán tábà tí ń rí ẹ̀yìn wọn inú wọn ò ní bàjẹ́ pé bò láti rí. kí ló fà tọ́lọ̀ fi ṣe bẹ́ẹ̀ alladhina amanu wa kanu yattaquna ẹ̀sáàmù méjì wọn ẹ̀sáàmù ìmánì àti tẹ̀kùwá gbogbo àfa àtọ́lọ̀ ń bá sẹ́ẹ̀tì ẹ̀ fún kọ́nu wọn páàsì Ọlọ́run sẹ́ẹ̀tì ẹ̀ fún Sheikh Adam wọn páàsì níbi ìmánì gbogbo ayé lọ́mọ pé Sheikh Adam ní ìmánì ìjọ tí wọ́n rí jẹ ìjọ tí wọ́n rí jẹ ọjọ́ tí ọ̀tá ta ọfà ọjọ́ tí ọ̀tá dènà dè wọ́n pa wọ́n pa wọ́n gbogbo nǹkan ni wọ́n fi dènà dè wọ́n lérí iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ tó dà lónìí bàbá ní gbogbo ohun tí ọba sà wọ́n lérí àjẹkọ́ sà ìmánì ni àbí wa kanu yattaquna bàbá tó wá bẹ̀rù Ọlọ́run lára àwọn ọmọ kéwù ọ̀sọ́ ọmọ kéwù tán mú lọ́dọ̀ wọn láàyè tó wá dùnkú fáwọn tó bì gbogbo wọn ń dá àyè padà bàbá ti fà á lé wọn lọ́wọ́ láàyè ìgbà tí wọ́n bá dá padà fáwọn tó ní wọn àyè náà ni wọ́n dá padà Ọlọ́run nítorí pé òun náà ṣe bẹ́ẹ̀ mo wá fún ní nǹkan méjì lahumul bushra fil hayati dunya wa fil lahumul bushra fil hayati dunya á fún wọn ní bushra láyé hayatu dunya Sheikh Adamu sì ń lọ lọ́wọ́ kò kú mbẹ́ hayatu dunya rẹ̀ ẹni tí ọba mọ hayatu òpònú lẹ́lòmíì ó rò pé tí èèyàn bá ti kú ó ti kú nù ẹ wo díwánu odò láyé ẹ wo díwánu rẹ̀ ó ní wọ́n ní kú olóògùn ó lóun ní rọ́ọ̀nì olóògùn ọmọ lògùn kú kí bàbá ó kú kọ́ ọmọ ọmọ abẹ́lẹ̀ létí ìgò létí tọ́jọ́ làwọn ọmọ ìbùsùn. àwọn ìbùsùn fil hayati dunya wa fil bàbá wa tó ní hayatu dunya ẹ̀mí tí Sheikh Adamu ń lò bọ̀ wá ìjọ tí wọ́n ti lọ tí wọ́n múra tí wọ́n lọ ẹlòmíràn pé Sheikh Adamu ń kú tán ló fi fẹ́ bàǹkì ẹ̀jẹ̀ kọ́ ma pé Sheikh Adamu náà rèé mo sọ ní gambanjo ní yìí pé bàbá mudiru markas ni wọ́n ń pè ní triple engine àbí ìsọ̀n gama engine àkọ́kọ́ lè yí táwọn ẹgbẹ́ wa látọ̀dọ̀ ọ̀rọ̀ bá a ti kọ́ pé wọ́n rí ni wọ́n rí wọ́n yé ṣe dá mọ́là ni wọ́n. ẹlẹ́ẹ̀kejì engine àbáǹdásálátì àbáǹdàgbà agbọ́nú tàbí pé àbáǹdàgbà wọ́n gbé bàbá lọ́wọ́ àbáǹdásí ni wọ́n ń pè wọ́n ní yàwó múlá yàwó wẹ́yìn ní bá àgàdùsì àyíbẹ̀kọ́ wọ́n gbé bàbá lọ́wọ́ wọn pọ̀ nǹkan sí wọn la wọ́n pọ̀ sí wọn la wọ́n ní Ádámù gbà ẹ́ńjìnì tèmi náà ti dára rẹ̀ kún yìí ti ń gbé bọ̀ wá. nígbà tí Sheikh Adamu múra tí wọ́n lọ kọ̀mpilìtì ẹ́ńjìnì ti ń gbé lára Sheikh Adamu kí ni wọ́n pè é kọ̀mpilìtì ẹ́ńjìnì lójú sára bàbá. ẹ́ńjìnì ti mùdírù ni wípé mímọ́ ẹni àdáni mímọ́ ìmọ̀ gbé ìmọ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run fúnra wọn èyí ni tàbá ń dání pé ntọ́ba ló ń wọ́n kọlu ọ́ èèyàn dúẹ̀ ẹ̀wọ̀jọ́ ti láti 20-something years tí bàbá ti kú táwọn èèyàn ti ń kó pọ́npọ́n jígà àáké gbogbo nǹkan ti bàbá yìí táwọn ẹni wọ́n kúrú ẹ̀ tí ló tó wá yá yìí bó ti yá yìí. ṣé ẹ̀mọ̀ ẹgbẹ́ engine àfáàndá tó ń bẹ lára wọn nù. engine Maulana Sheikh Adam òun ni Ọlọ́run fún Sheikh Adam ní tàǹpẹ̀ ní pásù. bàbá máa sọ ọ̀rọ̀ tí ò sún méjìlé ọ̀rọ̀ tó jìnà tí gbogbo àwọn àfáà tí ń bá ń bẹ níbi ìpín Maulana Adam ti tó rí mùdírù náà wá ń sọ̀rọ̀ tó jìnà àwọn tí ó gbà fún bàbá yìí tí òjò wọn gbà ní kí wọ́n wò pé kílásímẹ́tì làwọn. gbọ́ ẹlòmíì ń wò yí pé àṣàwájú ẹ̀ kéwú ẹlòmíì ń wò yí pé àá ìgbà tí wọ́n búlù àwọn náà wọ́n búlù òkùnrin ni ọ́ ọ yẹ kó ọmọ yí pé Sheikh Adamu náà wọ́n búlù ńgbà tí wọ́n ń bẹ láyé wọ́n yé sì sọ ọmọ kéwú. èyí máa wú aṣọ kan lọ́rùn bàbá wa Sheikh Adamu búlù lásán náà àbí láyè wọ kíláàsì kéwú wọ́n sì gbé búlù wọ̀ ìtí wọ́n fi ó yé wa ń bẹ̀ wọn ni wípé búlù tí mo wọ̀ yìí gbogbo ẹni wọ́n bá wọ̀ yọ̀ máa dà áfà tẹ́lẹ̀ kò ní kú láyé. Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀. Alhamdulillah. kí ni káwọn ẹgbẹ́ tí wọ́n fẹ́ kẹ́ ẹ̀ máa ń nu ọ̀rọ̀ Ọlọ́run ìka méjì ń bẹ tí ò ṣe yí padà ìka méjì ń bẹ Ọlọ́run ní kò possible impossibility can never be possible. ọgbọ Olúwa ní la tabdila li khalqillah wala tabdila li kalimatillah
látẹ̀bùdí lánlẹ̀ kálíkìlá ẹni abájá pé bá ti da bóun ti rí yẹn láàyè bàbá rẹ̀ yóò jòkó lórí ẹ̀ ní wọn ò ní gbàgà máa lọ́wọ́ kò lè yí padà wà látẹ̀bùdí lánlẹ̀ kẹlẹ́mọ́tìlá gbólóhùn ọlọ́run tó ti parí sára Mawlana Sheikh Adamu ò lè yí padà ọlọ́run ọ̀sọ̀rọ̀ kan kó yí padà rí làwọn mọ̀lẹ́bùsẹ̀ ráfílẹ̀ àyà ti dùn ní àfẹ̀lẹ̀ àkírà ẹ̀dá kò sẹ́yìn yí padà torí pé wọ́n ti paasi ẹ̀sáàmù méjì tọ́lọ̀ ń fún wọn. náà ọ̀kan nínú àwọn àfa wọ́n ń pè ní alẹ́ Asma'i ó ní kuntu akẹ́rà wasariku wasarika fakitọ̀rù aydiyahuma jasa'an bima kadhaba nakalan min Allah ọwọ́ ni wallahu gafurur rahim bó ti kánú. onígbàtọ̀ ó kà bẹ́ẹ̀ wàbíjẹ́ níbi àràbíyù lárúbáwò kò gánbẹ́lẹ́gbẹ̀ àwọn tó jòkó lẹ̀ lárúbáwò yóò ké wúwo ké sábà kọ̀mọ kùránì kò ké kùránì ọwọ́ wọ̀ wípé ha kàlámù man hadha ọ̀rọ̀ ta lè yí tọ́ sọ yìí ntọ́ kàyí kàlá ọ̀rọ̀ ta ni ó ní òun ní kalamullah ọ̀rọ̀ ọlọ́run ní ó ní hadha laysa kalamullah eléyìí ó sọ̀rọ̀ ọlọ́run ó ní fantabahatu làákà yìí wá sẹ́rí padà wálé fakultu ó ní òun wá sọ pé wallahu azizun hakim bẹ́ẹ̀ máa pélé sẹ́kì ló ṣe tẹ́lẹ̀ ìgbà wíwẹ̀ lọ́gbọ́n ní àsọ́bútà ọ̀nà ẹ̀hẹ́n eré fako àsọ́bútà ọ̀yá yọ̀rọ̀ òmùnáwá ọ̀nà wọn bí lọ́gbọ́n pé kayfa arafta dhalika báwo ló ti mọ̀ wípé ntí wọn kàyé sọ̀rọ̀ ọlọ́run ni ó parí ẹ̀ ó ní inna Allaha azza wa hakama ọlọ́run azizu ni ó sì dájọ́ pẹ̀lú àìsà rẹ̀ láwù gàfàrà wà rọ̀hìmà má àmàrà bí kọ́tì ìlẹ̀yẹ́dì. ìgbà tó lọ́wọ́ sọ wípé àsáríkù wà sáríkà ẹgbẹ́ ọwọ́ àwọn tó bá jẹ́ olè ẹgbẹ́ wọn lọ́wọ́ ọwọ́ ní wà láwù gàfúrà ọlọ́wọ́ èlò rẹ̀ wọ́n bá yẹn pọ́pọ́ mẹ́lò gàfúrù rọ̀hìmù ni kò ní sọ wípé ẹgbẹ́ wọn ní ẹgbẹ́ wọn lọ́wọ́ ó túmọ̀ méjì ó túmọ̀ látẹ̀bùdí ńlá lẹ́kẹ́lì mẹ́tìlá ọlọ́wọ́ lè yí ọ̀rọ̀ ẹ̀ padà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo ẹni tí ọba kéwú ní markaz gbogbo ẹni ọba kéwú lọ́dọ̀ Sheikh Adam gbogbo ẹni ọba mumi ìmọ̀lára Sheikh Adam tọ́ba tí lóhùn ò ní sẹ̀sán fún lè Sheikh Adam ó di sáré kù fákìtọ̀ wú yàtá àǹbìmá kásàbá naam Mawlana Sheikh Adam wá àsìkò ilé ìṣe wá síwájú bàbá ọ̀rọ̀ lèmi ń sọ èyí tó tún ti ra wọn jáde nínú ọ̀rọ̀ bàbá wa Mawlana Sheikh Adam bàbá náà tóbi púpọ̀ àáfà pọ̀ láyé lóòótọ́ àwọn tó sì jù wọn lọ ti lọ àmọ́ ọ̀nà táwọn gbé tí wọ́n gbà yìí kọ̀sẹ́ni ó gbé mímọ̀ gbàgbé yìí ọ̀tọ̀ ni ti Sheikh Adam èyí ṣe tó fi rí bẹ́ẹ̀ bàbá ọ̀sán kéwú bàbá nami mà tányányá fún gbogbo àwọn èèyàn ni òun ni wọ́n pè ní al-izaaru òun ni wọ́n pè ní al-izaaru ọ̀tọ̀ ní júdù ọ̀tọ̀ ní karamu ọ̀tọ̀ ní sàkáwù àwọn èèyàn òun ni wọ́n pè ní al-ma'ani al-mutaradifa nǹkan náà mẹ́tẹ̀ẹ̀ta kọ yàtọ̀ ayé bẹ́ẹ̀ kọ́ amma al-izaaru òun ló ju mẹ́tẹ̀ẹ̀ta lọ nǹkan pè ní júdù àti sàkáwù àti karamu òun náà ní basilu làábùdì máa láàyà àtàjù ilayhi kéyìn wọn náà ń tí ò wúlò fún máa ń tí ò nídìí ẹ̀ máa ilé tí ọ̀dà máa ń gún yàn aṣọ tí ọ̀wọ̀ máa ń gún yàn bàtà tí ó lò máa ń gún yàn gbogbo ẹni wọn bá ti gún yàn ní tí ó lò máa júdù káràmù àti sàkáwù ló ṣe amma al-izaaru wa huwa basilu làábùdì máa yahtaju ilayhi ìtẹ̀yàn nídìí tó wúlò fún mú ayé rẹ̀ kéyìn wọn náà kọ̀nà kó gún yàn ní ẹ̀mí lọ́wọ́ jù ara lọ́wọ́ jù àlàáfíà lọ́wọ́ jù bàbá wa jòkó sọ gbogbo àwọn àgbàlagbà gbogbo àwọn paráfísà gbogbo àwọn bàbá wa Kakuri tí wọ́n di pòfẹ́sọ̀ yìí rò pé di pòfẹ́sọ̀ láyé Sheikh Adam ló jẹ́ dá rò pé láyé wọ́n bá lè di pòfẹ́sọ̀ ní kéwù ẹ̀yin ló jìyàn rò pé dá Sheikh Adam ló jẹ́ dá bí o gbà yín ṣe sẹ́ẹ̀tì tó da àwọn Sheikh Adam lójó sẹ́ẹ̀tì. agbada yín kò ti da rẹ̀ tó yá yìí Sheikh Adam lójó yá yìí. àbíkẹ́ ẹ̀ wá tẹ́bàtà kí agbada tó fi ku àwọn tó di parafis àti dakatira lọ́ndà Sheikh Adam tó bá fẹ́ kí òun ọmọ níyì pẹ̀lú pòfẹ́sọ̀ àti dókítà òun àfi kọ́ padà sílé kọ́ lọ lè dá àpọ́nlé padà fẹ́ ẹni ọkọ wa náà ni. bàbá àmúdírù ká máa rí Sheikh Adam lá máa rí
ẹni bá lóun rí mùdírù tó ń wọ̀ bí Sheikh Adam wọ́n ya wèrè wèrè tó máa ń ṣe rẹ̀ wọlé ìsàbíwádìí ní ntọ̀ bí bá yùdáwí bí jùmọ̀ ní fùnún. Sheikh Adam ná ara rẹ̀ wọ́n ná ẹ̀ ná wọn òun là ń pè ní izar àwọn sàábẹ̀ sẹ́rú ẹ̀rí wa yusiruna ala anfusihim walau kana bihim khasasa ebi ń pa wọn ntí wọn ní lọ́wọ́ tí wọn ò ní mi kún wọn fún yàn obìnrin sọ̀rọ̀ fún yàn wọ́n yọ̀ǹda rẹ̀ ilé sọ̀rọ̀ fún yàn wọ́n yọ̀ǹda rẹ̀ aṣọ sọ̀rọ̀ fún yàn wọ́n yọ̀ǹda rẹ̀ gbogbo ntí wúlò fún wọn ni wọ́n ná Sheikh Adam ṣe dáadáa fún wa o wàláhi òun lọ ka yèmí tẹ́mi náà ń sọ̀rọ̀ yìí bàbá pè mí pé kí n wá sọ̀rọ̀ ní lọ́ọ́rin bí a wà yìí bàbá sì gbà mí lẹ́ Hayakumullah. bàbá ṣe kí ni bàbá gbà mí lẹ̀ mùdírù wa mà ní kọ́dà bí ń lọ mùdírù ọ̀dà mà mùdírù lọ́wọ́ mùdírù náà kọ́dà wọn ọ̀mẹ́ni tí ń jẹ́ mi wọn ọ̀gbọ́rú ẹ̀rí mùdírù rẹ̀ èmi rẹ̀. Alhamdulillah. ó tó bẹ́ẹ̀ kéèyàn ṣe báàrí rú ẹ̀ èèyàn mi sọ̀rọ̀ wọn ju bàbá yìí kọ́ wá dé ta kọ́ máa wá wí pé ta ni wọ́n ibo ni wọ́n ti sọ̀rọ̀ láyé rí ojú àwọn àwọn ló ti sọ̀rọ̀ rí mọ́sọ́nbì kan mo ní mo sọ̀rọ̀ nílé ọba bàbá wa bá jòkó lè mo sọ̀rọ̀ wájú wọn ó rí ni èyí 2012 èyí tí ń sọ̀rọ̀ ọmọ ọgbẹ́ kìí sọ ní 2012 oṣù kẹrin ọwọ́ di 2018 máàcì àbí mo tún wọ mọ́tíkàsì mo tún sọ̀rọ̀ mbẹ́ nígbà wáyà ní gbogbo àwọn marakisu wa ń pè mí wípé wọn náà máa bọ̀ wá bàbá mùdírù ti sáyìn sí ọ ìrọ̀ ni wọn wá gbà yí pé wọ́n sáyìn àbí wọn ọ̀sáyìn wọ́n sáyìn lónìí àbí wọn ọ̀sáyìn lónìí. eléyìí náà ń bẹ lára farabalẹ̀ ń bẹ lára ìsáàrù Sheikh Adam ń sì ń bẹ lára ìsáàrù bàbá mùdírù Maulana Sheikh Adam bàbá wa Yahaya Lagodi tí ń jọ makéwu wọn bàbá délẹ̀ yìí Sheikh Adam ni Yahaya lóra yìí Yahaya ìwọ́n náà kí fàárí mi ń lọrin yìí bí ṣe Yahaya bá wa lọ tán tí Sheikh Adam ń lọ tán tí bàbá mùdírù bá wa pe ọmọ kéwu Yahaya náà bí ọ sọ̀rọ̀ wọn ju wọn ẹ̀ẹ́dí kọjọ ọ̀rọ̀ wọn àjọ èyí tí mo fẹ́ kí gbogbo àwa tá ń jẹ́ markazi àtàwa tá ń jọ ma kéwu Maulana Sheikh Adam èyí tí mo fẹ́ bí sọ̀rọ̀ fún wa tí a fi jùmọ̀ ìkìlẹ̀ àtọ̀hìbù àdáhà al-habibi wàtàdàí hubban lahu ma dhaka fi imukani. Àtùhìbù àdáhà al-habibi wàtàdàí hubban lahu ma dhaka fi imukani. wákàtà tu'abi دعاتي جاحدا أحبابه أين المحبة يا أخ الشيطان وكذا تعادي جاحدا أحبابه أين المحبة يا أخ الشيطان أين المحبة يا أخ الشيطان أتحب أعداء الحبيب أتحب mùdírù sọ̀tá ọ̀hún ló lè bá wọn jẹun ó jẹ wọn pa olè. Àtùhìbù àdáhà al-habibi wàtàdàí. àwọn kan bú mùdírù ní social media àwọn míì bú mùdírù ń bẹ hálùkọ wọn àwọn míì bú mùdírù ń bí ìjókòó wèrè tí wọn láwọn ń kójọ. wọ́n lè bá wọn ṣe òun lè bá wọn ṣe pọ̀ tó o bá rí mùdírù ó tún wá ní àwọn àfa àwádé ọ̀yá wèrè. wàtàdàí hubban lahu. àwọn sọ pé oníbẹ̀ mùdírù máa dá kàfí ìmùkánì. Ọ̀pọ̀sibù bẹ́ẹ̀ káwọn orí ọ̀ká fẹ́ràn rẹ̀ èyí tá a lè fi fẹ́ ọ ní kọ́ wálé yányá èyàn wálé yányá ni o ẹni wọ́n bá jẹ́ ọ̀tá mùdírù èmi ẹ̀ bá ṣe bọ́ọ̀lù ń ti dá mi nu láti dáadáa tèmi bó ti dá mi nu èmi a máa sunkún wípé ìdúró wájú Sheikh Adam èmi máa sunkún rẹ̀ àmọ́ mo dúpẹ́ lónìí alhamdulillah wípé bí tí Sheikh Adam gbé jìnnì rẹ̀ sí mo wá dúró níwájú rẹ̀. èyí tó bá rí àbí òtó bá rí. alhamdulillah. kí ló ẹni bẹ́ẹ̀ wọ́n wá rí ẹnì kẹ́kọ̀ọ́ wọn ń bínú mùdírù èmi ẹ̀ gbà o. bẹ́ẹ̀ yàrá ní ìhun yìí kan tẹ́lẹ̀ yìí ti ń sọ yìí ọlá akọ́jẹ́wájú bàbá ni n fi ń pẹ́ sọ ọ̀rọ̀ tí ń bẹ lẹ́nu mi ọ̀dà. ọmọ bá jà kó sí níbẹ̀rẹ̀ wàtàdàhí
kí ló pé. أين المهابة أين المهابة يا أخا الشيطان. wọ́n ní kí wọ́n dìde fún márikàsì kìyàmá lè márikàsì náà orin okun ọgọ orin okun wọ́n ní kìyàmá lè márikàsì náà kìyàmá ọ̀rọ̀ àjòkúlẹ̀ òkéwú díẹ̀ bí kéwú bá tiẹ̀ wá parẹ́ mọ́ ọ la ọ yẹ kọ́ ọmọ wípé kìyàmá lè márikàsì náà kìyàmá wọ́n ní kí wọ́n dìde ní jẹ́bẹ̀ àdìdí àbánilẹ̀ kan èyí sẹ́yìn tó àwọn olóhùn òdìdí ọ gbọ́dọ̀ dìde wàláhì làásìm àtòwọn àti bàbá rẹ̀ wọ́n padà dìde kọ́dà wọn kúnlẹ̀ farabalẹ̀ kọ́dà tí wọ́n bá dé kọ̀ságàmọ́ àga ti tẹ́ ilẹ̀ lẹ́wọ̀n dùkú. Wassalamu alaikum wa rahmatullahi.